kábíyèsí kábíyèsí bàbá mi asẹ́yìn ọmọ ẹ̀bẹ̀dí ogun ọ̀jàjà kọjá sẹ́yìn rí kábíyèsí o. tó mo kí gbogbo àwa tí à ń wò mí káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ ti lè máa wò mí kedere. ẹ tún pàbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ààrẹ òpìtánlẹ̀ Ìbàdàn, olóyè Lájí Abbas tí gbogbo àgbáyé pè ní olùkọ́ àgbà. Bí a ṣe ṣe àdéhùn fún wa ní àná, ìlú Ìṣẹ́yìn náà la wà yìí, Ìṣẹ́yìn Orò ọmọ Ẹ̀bẹ̀dí. Wọ́n ní ogun ọ̀jàjà kọjá Ìṣẹ́yìn rí. Nínú àwọn ìlú ìṣẹ̀ǹbáyé wa nílẹ̀ Yorùbá tó ṣe pé látọjọ́ tí a ti tẹ̀ ìlú Ìṣẹ́yìn àgbékú òǹbí tó wà rí pé ká gbé lọ síbòmíì. Ogun òpó ìlú Ìṣẹ́yìn rí nígbà rúkèrúdò nǹkan bí ọdún 19th century. Nínú àwọn tó dáàbò bo ilẹ̀ Yorùbá tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bọ́ sí ọwọ́ àwọn ilẹ̀ Dàòmì, bàbá wa Àṣẹ́yìn jẹ́ kan bẹ̀. àti wá wà ní ààfin ìṣẹ̀ǹbáyé ìlú Ìṣẹ́yìn báyìí lọ́dọ̀ bàbá mi Oyèbọ́lá Ọláwálé Adéyẹrí kẹta ti ìlú Ìṣẹ́yìn. kábíyèsí lẹ́ẹ̀kan sí bàbá mi Àṣẹ́yìn Orò, kábíyèsí o. Tàbá tó wá ń sọ nípa àwọn ọba nílẹ̀ Yorùbá, èyí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìgbà wáṣẹ̀, nínú àwọn ọba tí ń lọ sí ojú ogun tí wọ́n ń ja ogun láti dáàbò bo ilẹ̀ Yorùbá, ẹni bàbá mi Àṣẹ́yìn jẹ́. Òkè Ògùn ìní Ìṣẹ́yìn wà. Ẹni tá a fi pín náà ni wípé a ní ìsàlẹ̀ Ògùn, a ní òkè Ògùn, a ní òkè ọ̀nà. Àwọn odò ìjọba bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn odò nílẹ̀ Yorùbá, bàbá mi ẹ̀ bá mi kí àwọn ará ilé tí wọ́n ń wò wá. Súnmọ́wájú. Ará ilé tí ẹ̀ ń wò wá, ará oko àti ará ilé àti gbogbo ẹ̀ tẹ̀ ń wò wá ní diaspora ìlú òyìnbó, ló mọ̀ pé ètò Ààrẹ Òpìtàn Lájí Abbas ètò tó káàkiri gbogbo àgbáyé ni. Ojú tẹ́ fi ń wò wá kò fọ́ o, ìdí tẹ́ fi ń gbọ́ wá kò ní dé o. Èmi ni ọba Ṣẹ̀fíù, His Royal Majesty ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta Ajírọ̀tù wà, tó jẹ́ igbákejì alága fún gbogbo àwọn ọba ní Ọ̀yọ́ State Council of Ọba ní Ọ̀yọ́ State. Mo jẹ́ alága gbogbo àwọn ọba ní Òkè Ògùn àti paramount ruler of Ìṣẹ́yìn local government. So mo kí yín o, ètí yín ò ní dé o. Ẹ ṣé kábíyèsí, má lò jìnnà. Àkọ́kọ́ mo tó tọrọ gáfárà lẹ́ẹ̀kan sí i. Tọ́lá àwọn tó bá máa ń wo ìtàn Yorùbá dáadáa, wọ́n mọ̀ pé wọ́n máa ń dárúkọ bàbá wa. Torí pé nínú àwọn tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún wa kí wọ́n tó gun orí àpèrè bàbá ńlá wọn, ìní kábíyèsí Àṣẹ́yìn wà. Ìdí tí mo fi tọrọ gáfárà tí mo sì tọrọ àforíjì ni pé ó pẹ́ kí n tó wá. Torí náà kábíyèsí ẹ foríjì mi, mo forí adé bẹ̀ ní kábíyèsí o. Torí wípé láti ìgbà tí bàbá wa ti wà nílùú òyìnbó ni bàbá wa ti bẹ̀rẹ̀ sí ní máa ń ṣe àtìlẹ́yìn tí wọ́n sì mọ rírì iṣẹ́ rere tá à ń ṣe fún ìtàn Yorùbá àti àṣà wa nílẹ̀ Yorùbá pé kó má bàa parẹ́. Bàbá wa mo dúpẹ́ pé ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ sí ìlú Ìṣẹ́yìn. Mo dúpẹ́ gidi gan-an torí lóòótọ́ bó ṣe jẹ́ pípẹ́ kí n tó yọjú ẹ̀sìn ká ọmọ mi náà gbà tó bá ti lọ́ọ̀ ń bọ̀ máa bọ̀ náà ni. Mo dúpẹ́ gidi gan-an. Bàbá wa tá a bá ní káwò, a ti gbọ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti nìkan. Adéyẹrí kìíní, Adéyẹrí kejì, Adéyẹrí kẹta lẹ́yìn. Bóò ni orúkọ Adéyẹrí ti jẹ́? Ẹ ṣé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ìlú Ìṣẹ́yìn wọ́n ní ètò fún ohun gbogbo. Àgbékalẹ̀ wà ní ìlú Ìṣẹ́yìn bí a ṣe ń di ọba, bí a ṣe ń yan olóyè. Ní ìdílé mẹ́ta ní oúnjẹ ọba, oúnjẹ Royal Dynasty ní Ìṣẹ́yìn. Ìdílé Olúgbélé, ọ̀lẹ́mìí sáfún Àkàndó lẹ́gbọ̀n, Olúgbélé, Májàrọ̀, ìdílé mẹ́ta tí wọ́n jẹ Àṣẹ́yìn nìyẹn. Ìdílé tó wà ń bẹ̀ ní ìdílé Àkàndó. So Àkàndó ni dynasty family wa. Ṣùgbọ́n nínú Àkàndó yẹn l'Adéyẹrí ti jáde. Adéyẹrí àkọ́kọ́
òun jọba wọ́n máa ń pè ní Adéyẹrí Afẹ̀mí Àgbàjoyè. Afẹ̀mí Àgbàjoyè. Bẹ́ẹ̀ni. Wọ́n dàgbà ní àná. Wọ́n dàgbà. Kì í ṣe pé bóyá wọ́n lo àgbà ìpínpà wọn fẹ̀tẹ̀ lọ wá gbàlagbà. Wọ́n di àgbàlagbà. Wọ́n lè di ọba yìí. Wọ́n lè di ọba yẹn tó ìjọba tó popular ó lè ìjọba tó pé ìgbà ẹ̀ dára. So gbogbo àwọn táwa ń jẹ nídìílé yẹn láti gbà yẹn adopt Adéyẹrí yẹn àṣàwọ̀ fàdà nítorí òun náà ló kọ́kọ́ jẹ ọba nínú Àkàndó dynasty. So ní ẹgbẹ́ rí Adéyẹrí kìíní Adéyẹrí kejì ló jẹ́ ní 1978 Moshood Osùnmọ́lálé bàbá Adéyẹrí. So èmi ní kẹta so adúgbòlódò lọ. ẹ ṣe gan ni bàbá wa fáwa tí à ń wò wá ọjọ́ ń bọ̀ tó ṣe wípé a sọ ìtàn ìlú Ìṣẹ́yìn ní tààràtàrà fáwa tá à ń wò wá eléyìí ìfáàrà lélẹ́yìí láti wá kí bàbá wa ni bàbá wa já wo jíjẹ Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn yìí amọ̀pẹ́yìn tẹ́ ẹ jẹ́ nínú ilé ẹ̀pọ̀ nílé lóko lẹ́yìn odi torí àtàbá sọ̀rọ̀ nípa àwọn ìlú táwọn èèyàn ti lọ tí wọ́n wà káàkiri tí wọ́n ti lọ ìrìn àjò tí wọ́n lówó tí wọ́n lọ́lá tí wọ́n lẹ́nu ń bẹ̀ kódà ní Nàìjíríà lónìí tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ni tí wọ́n sì sẹ́yìn ò lè kò ṣeé yọ kúrò tá a bá wo ètò ìdìbò tá a dìlọ tó gbé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìṣẹ́yìn ni ìlú tó gbé ààrẹ wọlé ní ti nínú ìjọba ìbílẹ̀ 23 Ìṣẹ́yìn náà ló pọ̀ jù bàbá wa bọ́ọ̀ ni ó ṣe jẹ́ tó ṣe pé ìlẹ̀ bọ́ sórí àpò àti bàbá yín ẹ̀ ná owó gan o mọ́tò kọ̀ọ̀kan olóyè kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan olóyè kọ̀ọ̀kan bó lẹ ṣe ní bàbá wa. káàkó olúkọlọ́dọ̀ lọ́rọ̀ ọba tó ń fi ọba jẹ ọba tí táǹpẹ̀ ní kábíyèsí pé à ń bá jẹ orúkọ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní orí tí ó bá dádé inú agogo dẹni ti wá ọrùn tí ó wéjì gbà lẹ̀kẹ̀ wọ́n nínú agogo dẹ náà ni ó ti ń wá orí tí ó dàdé Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ kúkú tẹ bẹ́ẹ̀ gbé ọgbọ̀n Ọlọ́run ti kọ́ oníwàásù kan wàásù láìpẹ́ gbà kí ní tẹ́ sí gbogbo àwọn ìjọba yìí gan gbogbo àwọn ìjọba gómìnà yìí ṣé kí ló adé tẹ́ gbogbo àwọn ọba ìlú èbó ni wọ́n ti lọ kó gbogbo wọn wá lé kí ló dé mo wá pè mo wá sọ fún mi ní kí ṣe pé wọ́n kàn wá mú wá lu ìbò ìgbà tí èmi jẹ ọba èmi ò mọ gómìnà o èmi ò ní ẹni connection kankan èmi ò ní godfather kankan bọ̀ mo ní godfather tó jẹ́ ọba àwọn ọba gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìdílé Àkàndó tí mo pè ní dynasty yẹn ó pín sí ìka mẹ́ta ó pín sí nínú wọn lẹ ti máa rí Oyèbọ́lá nínú wọn lẹ ti máa rí Adéyẹrí nínú wọn lẹ ti máa rí àwọn Adékùn nínú wọn lẹ ti máa rí àwọn Òṣùlànà ẹ̀ka mẹ́rin ni ìdílé yẹn pín síbẹ̀ so nínú ìdílé yẹn gbogbo ọmọba tó bá wà níbẹ̀ náà tá à ń pè lọ́mọba náà ló ní ẹ̀tọ́ láti dìde láti du ọba a máa du ọba lẹ̀ Yorùbá ni adùnbẹ̀ náà ni pé ká dù it's not something pé nítorí pé àwọn akọ̀wé amúbá ibi tó jókòó sí pé máa bọ̀ wá jẹ́ gbogbo wa la dù la jáde so I think àwa méjìlá náà la jáde gba fọ́ọ̀mù tí a lè du ọba yẹn ṣùgbọ́n a rí i pé nínú ìtàn ìlú àtàwọn èèyàn tó wà nílùú tí wọ́n mọ ìtàn ní 1978 ọba tí Wúràọlá Adéyẹrí jẹ bàbá mi lè kó jẹ ọba yẹn bàbá tó bí ní gangan pé wọ́n jọ du ọba wọ́n jọ du ìyá tí Wúràọlá jẹ Wúràọlá jẹ gẹ́gẹ́ bí ọmọ fún bàbá mi ni so bàbá Wúràọlá ni àbúrò bàbá mi so but like I said orí tó bá wá dádé tọ́lọ́ bá ní ó dádé òun náà ní ó dádé yìí so bàbá mi lù sí ìyẹn gbà yìí pẹ̀lú àwọn ẹ̀bẹ̀ tó pọ̀ wọ́n ní kí bàbá mi fi sílẹ̀ fún Wúràọlá Adéyẹrí pé n tá a bá fi sílẹ̀ yípadà àbọ̀ wá bá mi ni wo Ọlọ́run repeat story yẹn lónìí ohun tí a fi sílẹ̀ lọ́jọ́ kìíní àná
náà ní adéyẹrí kẹta lónìí. kábíyèsí o. ní ọ̀dọ̀ Ọlọ́run. So àwọn olóyè dáfá wọ́n ti mọ dáfá wọ́n ti máa ń ṣe nílẹ̀ Yorùbá ní ìlú olóòmí ìgbọ́n ní ìlú Ìṣẹ́yìn ló dáfá. ìfàlàfẹ́ yan ọba ní Ìṣẹ́yìn. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ dáfá yẹn káàkiri kì í ṣojú kan ni wọ́n máa dáfá yẹn. ètò ṣe pé lẹ́ẹ̀kan. wọ́n confirm lókè ẹ bá ní ni ẹ̀yẹ ká tún lọ síbi méjì tó lọ síbi méjì yẹn náà wọ́n tún lè gbé yẹn náà ni wọ́n wá lè jẹ́ bí èèyàn bíi méjì mẹ́ta ni ìràwọ̀ ẹ máa kún ju bí ó dáa nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni ìràwọ̀ wọn kún. ẹ̀yin olóyè ẹ mú ẹni tí ẹ bá rí pé ìràwọ̀ ẹ kún jù tí ó ṣèlú lóore tí ó jẹ́ kí tígbà rẹ̀ tí ó rọ̀ tí tígbà rẹ̀ tí ó tura fún so ní káwọn olóyè tí wọ́n ti rí kọrí nìyẹn wọ́n dẹ̀ dìbò nígbà tí wọ́n dìbò àwọn ITV yẹn mẹ́wàá ni mú nígbà tó dẹ̀ dìbò ìbò méje ni mo ní ìbò mẹ́jọ ni mo ní. mẹ́jọ. bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n mú wa tó yẹ kó òun ló sì kejì sí mi ìbò méjì ni ló ní. So on the 14th of December 2023 àbí wọ́n declare mi pé kí n máa bọ̀ wálé wọ́n ti mú mi o wọ́n ti wálé tí mo ti lọ Nàìjíríà mi dára ṣe ìpàdé ìlú tí mo ti kúrò nílùú yìí wá 35 years. ọdún mẹ́rìndínlógójì tẹ̀sí wà nílùú òyìnbó. orílẹ̀-èdè wo lẹ wà ní òyìnbó bàbá wa? mo wà ní US, United States of America. I was in New York, from New York to Texas to Indianapolis. So Indianapolis ni mo ti wá di ọba. So mo lò 22 years nínú òyìnbó. mi ò lè mọ anybody, mi ò mọ gómìnà rẹ̀. Ìgbà tí mo dé Nàìjíríà mo tó rí gómìnà. Àjọ sọ̀rọ̀ àní ní fún conversation kankan. Yìí ni wípé àwọn afọbajẹ Ìṣẹ́yìn wọ́n ṣe ohun tó tọ́. Wọ́n ṣe ohun tó tọ́, wọ́n dúró déédéé, wọ́n ṣe dáadáa. Wọn ò fi bá kan bọ̀ kan nú. Ẹ̀kọ́ ni eléyìí náà jẹ́ fún wa torí pé lọ́pọ̀lọpọ̀ ìlú àìmọye ìlú bẹ́ẹ̀ la ti bá wọn dá sí tó ṣe pé ìdílé tó bá kàn wọ́n ó gbé lọ bòmí. Ó tẹ̀lé jẹ́ ìdílé tó bá kàn náà owó náà bá ti rí owó ni wọ́n bá máa pa ohun ìfádà. A dúpẹ́ lọ́wọ́ àwọn afọbajẹ ìlú Ìṣẹ́yìn. Bákan náà la sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Abíọ́dún Mákindé. àfihàn pé bàbá ti mọ̀ pé gun orí àpèrè yìí ni tá bá wo Ìbàdàn tá à ń bọ̀ mo ti máa ń lọ káàkiri gbogbo ìlú àṣàlẹ̀ ìlú tí mi ò tí ì lọ rí ọ̀nà ká tó ṣe pé tí mọ́tò bá ń bọ̀ ìrìn tó lé ní wákàtí kan díẹ̀ èyàn ní kan pọ́ọ̀tò kan kéèyàn ní já sínú kòtò iná ní ọ̀nà Ìbàdàn sí Ìṣẹ́yìn ó dà pé wọ́n ní bẹ́ẹ̀ ṣe Ìṣẹ́yìn sọ́yọ́ náà nìyẹn bẹ́ẹ̀ náà ni Ìṣẹ́yìn s'Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà tún ní Ìṣẹ́yìn s'Ògbómọ̀ṣọ́ wọ́n ní mẹ́ta báyẹn ni wọ́n ṣe torí náà yìnyín kẹ́ni ó ṣèmí èmi èso lóṣèlú ṣùgbọ́n tá a bá ń lọ ojú ẹ̀nà iná ni àwa tá à ń lọ káàkiri fún iṣẹ́ ìwádìí ilẹ̀ à ń gbà iná ni bàbá wa dẹ̀ sọ bàbá láwọn ò mọ gómìnà pé n tí àwọn afọbajẹ ìlú Ìṣẹ́yìn tí wọ́n lọ gbé bá gómìnà iná ní gómìnà buwọ́ lù ibi tí ìjọba ti máa ń dá sí ni pé ibi tí ẹ̀hónú bá ti wà yìí pé ara o ẹni tí fá mú kọ̀ yìí o ẹni táwọn afọbajẹ mú kọ̀ yìí o àbẹ́ àwọn afọbajẹ ti gbowó wọ́n ti gbòbì wọ́n ti gbagbá wọ́n ti gba àwo bàbá wa ẹjá wá padà nínú ẹ̀yin tẹ́ ẹjọ́ jáde nínú ilé nígbà tí àwọn afọbajẹ Ifá mú yín wọ́n tún dìbò wọ́n mú yín àwọn afọbajẹ àwọn tó ẹjọ́ jáde nínú ilé báwo ni wọ́n ṣe gba ọ̀rọ̀ náà sí. Ẹ ṣe olóòtú tó ló gbọ́mọ lọ síbẹ̀ yẹn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa kábíyèsí ẹnjìnìà Olúwaṣeyì Mákindé pé ó gbé orúkọ mi lọ síbẹ̀ ó lè kó àkókò láì ṣolóṣèlú láì mọ̀ ìlú láì mọ̀ orí láì dúpẹ́ nítorí tó ń bá a kó fún ìyẹn àṣewà pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run tó bá wọn bẹ̀rẹ̀ àbá wọn parí ó dàbí pé gómìnà tó fi ọba jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gbogbo background ọba máa fi wọ́n ti break issue báyìí so Ọlọ́run adéyẹ kan máa break issue tó dáa náà àwọn afọbajẹ náà wọ́n ṣe dáadáa torí ìdí tí a fi ní lawsuit kankan
mo rí pé àwọn ọba àfọbàjẹ́ wọ́n fi òdodo ṣe nǹkan tí wọ́n ṣe wọ́n dẹ̀ gbé gbogbo èròǹgbà wọn wọ́n gbé sórí òtítọ́ wọ́n fi ẹni tó yẹ lọ́ba wọ́n fi di ọba so àdúgbò lọ́lọ́ so oyè mi ò ní controversy kankan rárá we are not in àní lawsuit kankan so àdúgbò lọ́lọ́ tí o bá lè jẹ ọba tí o bá ní lawsuit ọkàn ọba náà balẹ̀ lórí pé kò sẹ́jọ́ kò sí nǹkan tí ó máa bá fà yóò lè ní èròǹgbà rere láti ṣe ètò rere torí pé ó fi ọkàn ẹ̀ balẹ̀ ìdìbò ń lọ ilé ẹjọ́ lónìí ó ń lọ ilé ẹjọ́ lọ́la so mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ gbogbo àwọn olóyè lẹ́ẹ̀kan sí àti ìjọba àti gbogbo àwọn ọ̀tọ̀ kò ló tí wọ́n tì mí lẹ́yìn bí àwọn SAN SAN Raji Ahmed Chief Justice former Chief Justice of the Federation Justice Ariwola Justice Adegbola Alhaji Kwame Mustapha and all of them gbogbo ẹni tí mi bá rántí láti dárúkọ yín ẹ má bínú Olúwa mọ̀ yín so wá lọ sí ìbéèrè tí olóòtú béèrè pé kí ni àjọṣe wa láàrin àwọn tí àjọ du oyè yìí kí ni ipa tí mo ti kó láti reconcile wọn láti jẹ́ part of the team well ìgbà tí mo dé mo set up committee à ń pè ní reconciliation committee so committee yẹn òun ló jẹ́ pé ní ẹ̀rọ nígbà tí mo ń dárúkọ lẹ́ẹ̀kan mo ní a ní ẹ̀ka 4 nínú ìdílé Àkàndó Adéyẹrí mo dárúkọ Oyèbọ́lá mo dárúkọ Wúràọlá mo dárúkọ àwọn Òṣùwọ̀nládé mo dárúkọ Òṣùlàlú mo dẹ̀ dárúkọ Adékàn àwọn 4 tí mo dárúkọ nìyẹn mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo Oyèbọ́lá ni immediate ìdílé mi gbogbo àwọn yẹn àti reconcile padà. Kábíyèsí. Bẹ́ẹ̀ni so àwọn tó jẹ́ ìdílé Wúràọlá yẹn a sì ń bá wọn sọ̀rọ̀ nítorí pé ọ̀wé kìí ṣe gbogbo èèyàn ló lè farada pé kóun lose. Bẹ́ẹ̀ni. Àwọn kan wà wọ́n bá lose wọ́n á rí pé you know what kéèyàn lose ò mí ni pé èèyàn fail. Ẹ bá lọ sí school tẹ bá ṣe exam láti exam JAMB tẹ bá pass exam JAMB does that mean pé ẹ fail? Does that mean you are a failure? You are not a failure now. You have the opportunity to do it again and do it better and pass. So but bí ẹlòmíì ṣe máa ń wo failure ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe máa ń wo failure. So a ṣe ń bá wọn sọ̀rọ̀ láti jẹ́ pé kí wọ́n darapọ̀ mọ́ wa. Àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tájọ́ ń di ọba Olúgbélé Májàrọ́ tájọ́ wà ní ìdílé Olúgbélé wọn pé ìdílé tèmi sìn ìdílé Àkàndó ni gbogbo àwọn èèyàn àjọ ṣe àṣepọ̀ tó dáa. So chairman ọlọ́mọba àyàn so àjọ ṣe àṣepọ̀ tó dáa pẹ̀lú gbogbo àwọn yẹn. So àwọn di only person tó kú náà ni àwọn Adéyẹrí Òṣùlàlú àti Adékàn. So àwọn committee yẹn ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ láti make sure pé a reconcile. Not only that ìgbà tí mo dé ìmáàmù 2 ló wà nílùú ìgbà tí mo dé tí mo dẹ̀ rí pé ń pín ẹ̀sìn sí 2 pé kò yẹ kí ìmáàmù 2 wà nù yìí pé ṣé ọbọ̀ máa lọ bí ọbọ̀ máa lọ bí ni. So at the end of the day mo set up committee láti reconcile àwọn ìmáàmù yẹn. By the grace of God we have one imam tó pé òun náà là ń lọ kí òun central mosque wọ́n máa ń wá síbi àtọ́ máa ń gbàdúrà. So a dẹ̀ make sure pé ètò wà fún àwọn ọ̀dà ìmáàmù yẹn náà tó ṣe pé tí wọ́n bá ń jẹ league of imam àwọn náà fẹ́ máa jẹ́ part of that. Àbẹ̀rẹ̀ pé kí lẹ fẹ́ wọ́n dẹ̀ sọ nǹkan tí wọ́n fẹ́. Gbogbo yẹn náà là ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ kí Ọlọ́run jẹ́ kí kárí ṣe àlàáfíà ìjọba nínú iṣẹ́ yìí. Ọ̀ṣun fásógbò àlàáfíà wà nínú àlàáfíà wà nílé ọba so fásógbò nínú iṣẹ́ yìí àgbogbo iṣẹ́ yìí lè testify to that. Ẹ ṣé gan ni kábíyèsí inú mi dùn lórí ọ̀rọ̀ àlàáfíà torí pé láwọn àsìkò kan kó tó di pé bọ́ sórí tí àwọn bàbá yín bíi ọ̀rọ̀ olóró àwọn àáfàá ìgbà míì àwọn Christian gbogbo yẹn náà la rí ọgbọ́n wo lẹ dá sí tó ṣe pé a rí pé ń lọ ọlẹ̀ gan-an lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àgbáriwo mọ́ bíi ti tẹ́lẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣe rí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tí ọba bá jẹ́
ọba certificate tó máa ń fún wa ni pé we are the custodian of tradition and culture. Dẹ̀ gbọ́dọ̀ yẹ kúrò lórí ẹ̀. Tó tá bá yẹ kúrò lórí ẹ̀ a break òfin nìyẹn. Àwọn alálẹ̀ gan wọn bínú sí wa. Nígbà yẹn pé kán tó bí wa náà ni àṣà àti ìṣe ti wà. Kán tó bí wa ni àwọn òrìṣà oríṣiríṣi ló ti wà. Tọ́lọ́hun dẹ̀ parẹ́ wọ́n fi bí wa. Àwọn ò lágbára àti parẹ́. Nǹkan tọ́lọ́hun bá pè ní dọ̀tí àwọn ò lè pè ní dọ̀tí. Ṣé ń gbọ́ mi? Ìyẹn dúró bẹ́ẹ̀. So mo dẹ̀ rí pé àwọn tí ọjọ́ tí ó bá ti sí orò mọ́, ọjọ́ tí ó bá ti sí ìṣẹ̀ṣe mọ́, ajẹ́pá àwọn mọ̀rúfú àti àwọn sùrájù àti àwọn ìlúmọ̀ tó wà nínú ẹ̀ àwọn náà ti jáde nìyẹn. Bàtẹ́ bá wù ìṣẹ̀ṣe yìí náà àwọn tẹ́ ń bá bẹ̀ náà nìyẹn. Ṣẹ́gẹ̀ ń lọ́nà aláìsàn. So àti wọnú ara Ọlọ́run ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ a lè change ẹ̀. Even ẹ wo Mẹ́kà bó a ṣe pé Mẹ́kà ní holy place tó yẹn náà tẹ́ bá rí pé àwọn ibì kan sì wà pé wọ́n sì ń ṣe òṣàdọ́là ní part of the Mecca. Àgbẹ̀gbà tí Ànábì Muhammad so establish Kaaba agbọ́n pé 300 and something mi ò mọ̀ fíkọ̀ yẹn precisely mi fẹ́ wrongi mi fẹ́ quote wrong but 300 and something àwọn òòṣà ni wọ́n ló wà nínú Kaaba yẹn náà nígbà yẹn ó rí pé Ọlọ́run ló Muhammad láti fọ ẹ̀bẹ̀ yẹn mọ́. So ọ̀rọ̀ tí wáyé náà nílùú wa yìí àṣà wa àti ṣe wa a gbọ́dọ̀ sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tí ẹni tó bá fi àṣà lẹ̀ tó bá fi ṣe ẹ lẹ̀ ẹni ẹgbẹ́ mi rò kó lè mọ́ lọ́wọ́. Kí ni àṣà wa kí ni ṣe wa ìwọṣọ wa òun lẹ dúró déédéé tẹ ẹ̀wọ̀ tàbí tí ajá tó nà sánsánsán yìí. Ṣé wọ́n rí mi dára lórí kábíyèsí yín pé lórí yín. Tàbí ajá tó fi ọmọ Yorùbá nìyẹn ìwọṣọ wa ìjẹun wa ìsọ̀rọ̀ wa a lè fílẹ̀ àfi tẹ́ bá fa ẹ̀jẹ̀ kúrò lára wa nìkan ni. Ẹ̀dẹ̀ wo tẹ́ bá dẹ̀ wo gbogbo àgbáyé tẹ́ bá wo àwọn ìlú tí wọ́n maintain àti wọ́n keep àṣà àti ṣe wọn. Let me take India as an example. India was colonized by British. Bí báwa náà ṣe wà colonized by British. Bó ṣe mọ̀ yí pé gbogbo ìgbé ayé àwọn Indian kì í ṣe ìgbé ayé British. They don't eat their food. They don't wear their clothes. They don't speak their language. And ẹwọ economy wọn bó ṣe rí lónìí. They are prospering. Look at South Korea tájọ gba independent in 1960. Ẹ̀rọ South Korea èdè wọn náà ń sọ ìwọṣọ wọn náà ń sọ gbogbo engineering wọn tí wọ́n ń ṣe èdè wọn ni wọ́n fi ń ṣe. Look at China. Look at Indonesia. So look at the North Korea. Bó ṣe wà nìyẹn àwa nìkan ní Nàìjíríà ló pé agbóyìnbó jò lóyìnbó lọ òyìnbó wà. So kí ni mo fẹ́ sọ ni pé àṣà àti ìṣe mo la jọba lé lórí adẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ maintain ẹ̀ a gbọ́dọ̀ support ẹ̀. Nílùú Ìṣẹ́yìn orò làwọn mú ṣe ọmọ orò tó ń dún yànmùyànmù òun ni tiwa ó dẹ̀ ní ìgbà tá à ń ṣe orò yẹn ní ọdún. So àdéjẹ́ ká mọ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn Muslim àdéjẹ́ ká mọ̀ pé ẹ̀sìn kan ò dé kan lọ́wọ́ o tí ẹ kí n ṣe tèmi kò dí yàn lọ́wọ́. So àsìkò báyìí láti ṣe nǹkan báyìí táìmù wo ni ẹ̀yin fẹ́ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ ẹ̀yin olóró táìmù wo lẹ́yìn fẹ́ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ àjọwò táìmù yẹn torí pé ìlú ti ń fẹ̀ ìlú ti ń dàgbà sí àwọn àlejò tí ń wọ̀lú wa development ti ń wọ̀lú tí development bá ti ń wọ̀lú kì í ṣe pé yóò di àṣà wa kù but a ní láti fi ọgbọ́n adjust so that kò ní affect àwọn tó bá ń lọ ṣiṣẹ́ kò dẹ̀ ní affect àwọn ẹlẹ́sìn míì náà a gbọ́dọ̀ fi tiwa a gbọ́dọ̀ fi tẹlomi lọ́wọ́ tó yẹn la jókòó tá a lè ṣe ètò yẹn láàrin ara wa tá a pè Muslim tá a pè Christian tá a pè àwọn oníṣẹ̀ṣe a lè sọ àsọyé a lè gbọ́ àgbọ́yé a understand ara wa and then we are able to set a time tẹ bá ṣe báyìí àwọn tó ń kírun ti kírun tán wọ́n ti lọ ẹni ó bá jáde láago 12 gbà yẹn nínú òru ẹni yẹn wá fa trouble ni so gbogbo yẹn la ṣe Ọlọ́run dẹ̀ bá wa ṣe ní last year yóò dẹ̀ ṣe máa rí lọ nìyẹn ó ti di àṣà nìyẹn. Fẹ́yìn tí ẹ̀ ń wò wá káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ààfin kábíyèsí Asẹ́yìn ti ilẹ̀ Ìṣẹ́yìn náà ni a wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Òkè Ògùn. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ìlú ìṣẹ̀ǹbáyé tó ní ọjọ́ lórí
tó ní ìtàn lórí tó ṣe pé nínú àwọn tó ṣe pé àwọn ọba ìṣẹ̀ǹbáyé tí wọ́n máa ń gbé adé lọ sójú ogun ọ̀kan pàtàkì ní Àsẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Àwa wà lọ́dọ̀ bàbá wa ọba aláyélúwà ọba Sefiu Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta Àsẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Àwọn náà ni wọ́n ń gbà wá ní àlejò. Àwa ṣe ẹ̀ǹlẹ́ńbẹ̀hún sí kábíyèsí ni àwa ṣe kádé pẹ́ lórí o kẹ̀ pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá yín fún kábíyèsí náà ni àwa ṣe kírùkẹ̀rẹ́ ó di òkè ni mọ́ bàbá wa ní ọwọ́ ọ̀pá àlẹ̀kẹ̀ tí wọ́n sì ń tẹ̀ wọ́n tẹ́pẹ́ o wọ́n tẹ́pẹ́ ìpínlẹ̀ ni abádé ìlú Ìṣẹ́yìn. Mo wá fi ń dá wa lójú bàbá ti fún wa ní yọ̀ǹda á bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nípa ìtàn Ìṣẹ́yìn bẹ́ẹ̀ ṣe mọ̀ wá tá a sì sọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá. Àwa ń rọ gbogbo àwọn ọmọ Ìṣẹ́yìn lílé lóko lódò lẹ́yìn odi káàkiri tìbútòrò àgbáyé àsìkò tó ẹ jẹ́ ká kún bàbá wa Àsẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ní ọwọ́ fún ìdàgbàsókè ìlú. Torí tá a bá sọ̀rọ̀ nípa ìlú mo tún sọ lẹ́ẹ̀kan sí pé nílẹ̀ Nàìjíríà o nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà nílùú ìlú tó gbajúmọ̀ káàkiri tìbútòrò àgbáyé ni àti dúpẹ́ lọ́wọ́ gómìnà wa wọ́n ti bá wa gbé níbi tó lápẹẹrẹ àwọn ìlú ńláńlá tí Ìṣẹ́yìn pààlà pẹ̀lú a rí pé wọ́n ti ṣe ọ̀nà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe pé téèyàn bá ń lọ èyàn ní kọsẹ̀ níbẹ̀ wọ́n ti ṣe. Bàbá wa kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ Ìṣẹ́yìn tó wà káàkiri àgbáyé? Ìmọ̀ràn mi fún àwọn Ìṣẹ́yìn ni pé mo kí àwọn Ìṣẹ́yìn ní tilé tó kó pé in the last 1.5 years tí mo ti wà lórí tóyìn wọ́n fún mi ní support tó tọ́ àti tó yẹ nítorí ènìyàn ló wà lẹ́yìn orò òun ló ń ké o kò sọ́ba o láì ṣe èèyàn o ọba ò lè jọba lé ilẹ̀ lórí bí kò ṣe pé èèyàn. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Ìṣẹ́yìn ní tilé tó kó wà tó wà lábúrò pé wọ́n fún mi ní support tó tọ́ àti tó yẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́sìn, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú tí wọ́n jẹ́ stakeholders tí wọ́n tì mí lẹ́yìn tí wọ́n sì ń túbọ̀ tì mí lẹ́yìn nínú àdúrà nínú in kind and in cash. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ fún yín náà ni wípé wo bèbí tẹ́ bá wà gbígbé ayé òdodo àti òtítọ́ kẹ má bá wọn fọwọ́ sí 419 kẹ má bá wọn fọwọ́ sí ìwà criminal tí ó gbéyàn dé ẹ̀wọ̀n. Ọmọ Ìṣẹ́yìn wọ́n ń já olè, ọmọ Ìṣẹ́yìn máa ń ṣiṣẹ́ ni. So iṣẹ́ àti òtítọ́ àti ìwà òdodo tí wọ́n mọ̀ wá sí òun náà níbi ibi tẹ́ bá wà òun ni kẹ́ maintain kẹ́ dẹ̀ make sure pé ẹ̀ ń gbé ní àlàáfíà pẹ̀lú ibikíbi tẹ́ bá wà. Mo gbàdúrà pé àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé o. Mo lè ń gbàdúrà pé ẹ máa wálé o, ẹ máa wálé nínú ọdún iléyá, ọdún orò, ọdún eégún. Ẹ wálé kẹ́ ẹ wá, kò sí nǹkan tí ó ṣe yín, wọn ò ní jí yín gbé. Gbogbo iṣẹ́ làwa ṣe ń bí. Security ti wà ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. So ẹ má jáyà tẹ́ ẹ bá wálé ẹ padà lálàáfíà agbára Ọlọ́run. Mo gbàdúrà gbogbo àwọn ọmọ Ìṣẹ́yìn tó wà ní ìlú kéréje àti ní abroad ìwé ẹ kiri oko wálé o. Wọ́n ní ejò kì í kọjá lórí àpáta kó má nípa o. Ẹ nípa fún ẹ nípa fọlá ẹ nípa fún rere o. Wọn ò ní rògbò yín wálé o. Bí ó ṣe rí ní àṣẹ́gun ọlá àwọn tó nílẹ̀. Bàbá wa tá bá wá wo ẹ ti dórí àpèrè kí ni àfojúsùn yín fún Ìṣẹ́yìn? So ìgbà tí mo ń bọ̀ vision wà nítorí wọ́n ní ìlú tí ò bá sí vision gbogbo ibi tí èèyàn bá lọ yóò máa dàbí destination ni because there is no vision. Ó ti rò pé ó débẹ̀ ni. So I have to my vision is very clear. Tẹ́ bá bí ọmọ kékeré ọmọ inú oyún yóò sọ fún yín. My vision is peace, unity and prosperity. Peace, láìsí àlàáfíà, láìsí unity. Well, let me start from number 1. Unity. Láìsí unity kò lè sí àlàáfíà. Láìsí àlàáfíà kò lè sí prosperity.
àtàrà wa jẹ ni so kí dẹ̀ ni ọ̀nà wo ni mo fẹ́ gbà achieve ẹ̀ àwọn èèyàn mọ̀ mi wọ́n mọ̀ pé mo máa ń sọ ní gbogbo ìgbà mo máa ń sọ wípé consultation you have to consult with people you have to even your enemy you have to consult with them then àwọn tó bá consult tí wọ́n bá gbà tiẹ̀ wàá ṣe kí ni wàá consolidate ẹ gbọ́ mi wàá darapọ̀ mọ́ ẹ consolidation is another level then the last one ni confrontation gbogbo ọba lólógun tiẹ̀ tí ó jà o gbogbo ọba ló ní challenges tiẹ̀ tí ó jà o má sọ kò sí bí ọba ti sọ pé òun ní ọ̀tá torí kìí ṣe gbogbo àwọn èèyàn ló máa fẹ́ràn ẹ̀ you have to confront when you have to confront you have to speak out when you have to speak out wọ́n ní àìlèkú òlè wá jẹ oyè ní babẹ ọba láti nígboyà àwọn tó confront wọn àìlọ́ba lójo bẹ́ẹ̀ ni ó ṣe wọ̀ so àwọn strategy mi nìyẹn and God has been helping me it's been working by the special grace of God and àwọn ìdàgbàsókè tó ti wọ̀ ló ṣe é ti pọ̀ in the last 1.5 years àwọn nǹkan tó ti fi ọwọ́ wa ṣe ó pọ̀ àwọn project pọ̀ tí mi ò gbọ́dọ̀ bọ̀ tí bá máa ṣe 2 years anniversary mi ẹ máa gbọ́ nípa a lot of things. kábíyèsí sá. adúpẹ́ lọ́wọ́ gómìnà wa lẹ́nu bàtà dé yìí wọ́n ti ṣí àwọn ọ̀nà kan ọ̀nà Ògbómọ̀ṣọ́ and all that wọ́n ti approve ọ̀nà Ìkẹrẹ gbà tí mo dé iná àwọn ìrìntàdẹ̀rìn náà ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Federal University of Agriculture wọ́n ti approve Federal University of Agriculture náà. Ìsẹ́yìn wa ni ó wà. well òkè wo Ìsẹ́yìn náà kò sí yàtọ̀ bẹ́ẹ̀. òkè lókè Ògùn wa. senatorial district wa náà ni wọ́n gbé sí eventually so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run it's been approved iṣẹ́ dẹ̀ ti ń lọ lórí Federal University of Agriculture ìdùnnú gbogbo òkè Ògùn pátá ni ìlọsíwájú gbogbo Ògùn pátá ni so adẹ́dùpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n jà fíkanfíkan lórí Federal University of Agriculture yẹn inú àwọn èèyàn tó jà fíkanfíkan òun ni Alhaji Raji Ahmed tó tó lédè àwọn èèyàn lọ nígbà yẹn láti lọ defend ẹ̀ Ọlọ́run dẹ̀ fi yẹ wá sí ìpè at the end of the day òkè Ògùn ni wọ́n gbé Federal University of Agriculture sí gbogbo òkè Ògùn yóò benefit níbẹ̀ àgẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀rọ̀ state ń rúgbó bọ̀ state as state capital new state wọ́n create òkè Ògùn state torí mo ṣe dé after my coronation mo tọ́ 10 local government láti lọ rí gbogbo àwọn ọba wípé it's time ká fight fún state tiwa náà and Ọlọ́run gbà sí wa lẹ́nu and lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń jọra wọn bọ̀ àgbà state Ògùn state Ọlọ́run ti establish ẹ̀ so ìdàgbàsókè ló dẹ̀ jẹ́ fún gbogbo ìlú Ọ̀yọ́ state nítorí Ọ̀yọ́ state tí wọ́n bá sì mú state márùn nínú Ọ̀yọ́ kò tí ì burú jù o. òkè Ògùn nìkan ó ju gbogbo Ọ̀ṣun state lọ kò tí ì burú jù rárá so ìdàgbàsókè ńlá ni ó yẹ kí gbogbo wa lọ́yọ̀ state ó yẹ ká dunnú ká dẹ̀ fight for it ká make sure pé state yẹn kó wa Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á fún wa ṣe Ọlọ́run á bá wa ṣe. ẹ̀yin ará létẹ̀ ń wò wá bó ṣe rí nù lágbára Ọlọ́run á gba òkè Ògùn state pẹ̀lú àṣẹ Ọlọ́run tá a bá wo gbogbo ilẹ̀ Yíbò south east tí wọ́n fún wọn ní state márùn-ún bẹ́ẹ̀ àwọn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ déédéé jọ ni wọ́n déédéé ẹni gbogbo south ilẹ̀ Yíbò tí wọ́n ní state márùn-ún káwá sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá kó nípa mọ́ lọ yóò wù mí kẹ́ bá mi kí àwọn tí ń wò wá ara lé ní èdè òkè Ògùn ní fẹ́rẹ́fẹ́ kó nípa mọ́ lọ torí Yorùbá àjùmọ̀ ni la rí pé ẹ̀sùn bàbá wa kí wọ́n lédè èdè wa. kẹ́ tó máa lọ gbogbo ẹ̀yin ará òkè Ògùn ẹ káàsẹ́ o sẹ́yìn jẹ́ ọ̀kàlà wa máa jẹ nísẹ́yìn bí yìí o mo kí yín o lóko mo kí yín gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú òkè Ògùn mo kí yín o àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé o ẹ sì ríire o ẹ̀rí sí rí ibú yóò dáa fún yín o ìlọsíwájú ní ó máa dé bá òkè Ògùn ìpínlẹ̀ tá a sì ń fẹ́ gbà yìí
Ọlọ́run ọba wa ṣe àṣẹ Ọlọ́run ọba wa ṣe o àṣẹ. ọlá Ànábì Muhammad. tó mo kí gbogbo ara lé o mo fi ń dá wa lójú o iṣẹ́ pọ̀ tá a ṣe nílùú ìṣẹ̀ǹbáyé Ìṣẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi àyè náà láàfin àtọ́ bá ń tó àsìkò àti wá lẹ́nu bàbá wa sì ti gbà wá àti di ọmọ Ìṣẹ́yìn pé mo máa sọ pé wọ́n bí mi nìbàdàn mo di ọmọ gbogbo ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ọba Ṣẹ̀fí Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta tí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ sínú ààfin Ìṣẹ́yìn tó títí ìgbà tá a tún pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpin tán. àwọn lọ́balọ́ba ìṣọ̀kan lọ́balọ́ba nítorí gbogbo àwọn olùkọ́ ẹ̀dùnmí láwọn pẹ́sàn yẹn. àtòrí pé àwa mọ̀lé ni ó ṣe pàtàkì bá ń gbé sọ́dọ̀ bàbá wa ó ṣe pàtàkì torí pé àwa faramọ́lé lónìí ni àti ìjókòó gan pé fún interview ìṣọ̀kan àwọn lọ́balọ́ba á rí i pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó ti ń ré lórí ìtàkùn ayélujára wọ́n fẹ́ dráàgì wa wọnú rẹ̀ ṣùgbọ́n tágbà táwọn òsì ti fọ èsì àlò ọgbọ́n àgbà torí wípé ẹ̀yin bàbá wa mo máa ń sọ pé tẹ́yin bàbá wa bá ríra yín ẹ mọ ibi tẹ́ ń pé sí ẹ mọ ètò láàrin ara yín bàbá wa lórí ọ̀rọ̀ ìyìn ọba nílẹ̀ Yorùbá ẹ rí pàfò júsùn wa nígbà tẹ́yin náà bẹ̀rẹ̀ sí ní dárúkọ ẹ̀ ń dárúkọ àwọn orílẹ̀-èdè tó ti làmìlaka tábàdẹ̀ wo tí wọ́n fi bẹ̀rẹ̀ fún wa láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ regional system ni nígbà ọ̀yá wọ́n sọ di unitary system ìlú ń kó bá débi tá a dé yìí àgbà náà la mọ tí ilẹ̀ Yorùbá ń fẹ́ pé tàbá fẹ́ kílẹ̀ Yorùbá ó ní lọ síwájú yálà o kílẹ̀ Yorùbá ó dá dúró yálà o ká padà sí regional system tàbí kí wọ́n pè ní zone by zone tó ṣe pé zone kọ̀ọ̀kan yóò mọ̀ dá ètò ọrọ̀ ajé ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ń fojú wò èmi ò fẹ́ débẹ̀ pé àárín ẹ̀yin bàbá wa Ògún ẹ̀yin àárín lọ́balọ́ba Ògún ẹ̀ẹ́kejì ẹ̀yin ṣèpàdé lọ́balọ́ba péjọ tí bóyá nìkan bá ṣẹ̀ nínú yín iná ẹlẹ́wàá pèpàdé ẹja pèpàdé o àbí ìjọ tí ìjọba bá fẹ́ fún yín ní nǹkan ẹ̀ pèpàdé bó o ní ìṣọ̀kan yìí lọ́balọ́ba bàbá wa. ẹ ṣe olóòtú mo wọ́n kí gbogbo ẹ̀yin ọba òkè Ògùn ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin orí adé àti ẹ̀yin ọrùn ìlẹ̀kẹ̀ mo kí gbogbo yìí o mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin lọ́balọ́ba Ọ̀yọ́ ṣe pápátá mo kí yín. Ìbéèrè tẹ́ béèrè ìmọ̀ràn lèmi kàn fún àwọn lọ́balọ́ba ìmọ̀ràn tí wọ́n fún wọn ni wípé tógìrì ò bá lanu aláǹgbá ò lè ráyè wọ̀ o ìṣọ̀kan ṣe pàtàkì o ìṣọ̀kan ṣe pàtàkì ká dẹ̀ fìfẹ́ ká fi bára wa lò ọba kọ̀ọ̀kan mọ ẹni tó ju òun lọ ó mọ ẹni tí òun tó ó dẹ̀ mẹ́ni tó ń jù lọ ìyẹn kọ́ tiẹ̀ ló bá wà generation tá a wà yìí tó yẹ pé àwọn ọ̀dọ́ wa wọn ní òpù fún ọjọ́ ọ̀la kí là ń ṣe nípa wọn kí là ń ṣe nípa security ààbò ilẹ̀ Yorùbá táwọn Fúlàní darandaran àwọn criminal Fúlàní tí wọ́n ń pààyàn tí wọ́n ń jí ẹran gbé tí wọ́n jẹ́ ká gbé orí kí wọ́n rí oko dá kí là ń ṣe nípa ààbò ilẹ̀ Yorùbá èmi rò pé nǹkan tó yẹ kó jẹ wá lógún leléyìí ìgbé ká máa ja ìjà àgbà lọ ẹ fi ìjà àgbà sílẹ̀ ẹ dákun ẹ ká fífẹ́ bára wa lò ẹ ká ṣe ìṣọ̀kan pẹ̀lú ara wa káàkiri gbogbo àwọn ọba òun ni mò ń bẹ̀ Ọọ̀ni òrìṣà ó ń gbọ́ mi ẹ ká ṣe ìṣọ̀kan people they are waiting for your leadership Aláàfin tó lè jẹ́ náà Aláàfin Akeem Ọwọ́adé ẹ̀yẹ ká ṣe ìṣọ̀kan ọmọ bàbá kan náà ní gbogbo wa o ẹ̀jẹ̀ kan náà ló rọrùn lára wa o ìṣọ̀kan Yorùbá ìlọsíwájú àwọn ọ̀dọ́ wa ààbò ilẹ̀ Yorùbá òun ní jẹ́ kó jẹ wá lógún o Ọlọ́run á fún wa ṣe ní Ọ̀yọ́ state gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ à ń ṣèpàdé nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ láyé Akálà pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ tí ọba Lámídì Adéyẹrí tó ṣẹlẹ̀ nígbà yẹn Adéyẹmí and that was 2011 àbí láti gbà yẹn lọ́balọ́ba ò tí ì jókòó láti gbà yẹn. 2011. bẹ́ẹ̀ ni lọ́balọ́ba ò tí ì jókòó officially ẹ quote me a kàn máa ń lọ ṣe méjì bá kan àti jókòó officially
Gọ́vnà Mákindé dẹ̀ ń ṣègbìyànjú ìwé ká jókòó ọ̀fíṣíálì ká restructure kí adé lè kí ètò lè máa lọ bó ṣe yẹ kó lọ. Right now nígbà tá à ń tẹnu representative àjókòó ní state la fẹ́ ní representative ní gbogbo south west àbí la fẹ́ ní representative ní national kò sí nǹkan tó jọ ní Ọ̀yọ́ state right now ọba àjókòó ọ̀fíṣíálì. So mo dẹ̀ nígbàgbọ́ pé ìyànjú gómìnà wa Gọ́vnà Mákindé pé a jẹ́ kékeré yẹn kó come to realization kó tó kú lórí ìjọba torí ohun kìíní yẹn jẹ́ nǹkan tó ń dùn wípé ọba ṣètì òun rí ẹ kó lè máa but gómìnà ń ṣiṣẹ́ lórí ẹ̀ mo lè mọ̀ pé láìpẹ́ Ọlọ́run àbáwá ṣe kíni o àbáwá yanjú ẹ̀ oníkàlùkù wà ní position tó yẹ kí kó wà. So like I said mo rò gbogbo àwọn ọba nǹkan tó yẹ ká máa jà fún òun ní ààbò ilẹ̀ Yorùbá nǹkan tó yẹ ká máa jà fún òun ní ìṣọ̀kan ilẹ̀ Yorùbá àti ìfẹ́ tá bá ti fi ìfẹ́ bára wa lò kò sí nǹkan tí ò lè ṣe ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. tó lẹ́ẹ̀kan sí iná ẹ̀ láti gbọ́n ìfẹ́ àti ìṣọ̀kan ìlàfẹ́ onílẹ̀ Yorùbá lápapọ̀ ìfẹ́ àti ìṣọ̀kan láfẹ́ nílẹ̀ láti Òtúfẹ̀ ní o tó fi dé Bìíní tó fi dé Delta rò pé ìpínlẹ̀ mẹ́jọ tàbá wa mú Kwara àti Kogi mọ́ àwọn ọba wa ń bẹ́ẹ̀ rẹpẹtẹ sáà gbàgbé nílẹ̀ òun àrán ni aláwọn ọba ń bẹ̀ gbogbo ilẹ̀ Ìgbómìnà ń bẹ́ẹ̀ àwọn Èkìtì ń bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ bàbá wa Ọlọ́fà kábíyèsí bàbá mi Ọlọ́fà bẹ́ẹ̀ ni aláwọn ọba ń bẹ̀ tó fi dé Kogi lọ́hùn àwọn ìpínlẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá ó ṣe pàtàkì ká fìfẹ́ bára wa ṣe tá a bá fìfẹ́ bára wa ṣe láàárín tí àwọn èèyàn wa tí wọ́n ń bẹ nílẹ̀ Dahomey àti Togo tó fi dé Ghana náà pẹ̀lú tó mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi tí wọ́n gbà wá lálejò kó tó di pé àmọ́ ta àtàrí o fẹ́yìntì ẹ̀sìn darapọ̀ mọ́ wa ìlú Ìṣẹ́yìn náà ni a wà lọ́dọ̀ bàbá mi kábíyèsí ọba aláyélúwà ọba Sefiu Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn títí ìgbà tá a pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní sọ pé ejò kan ò ní rọrùn rè pé láyè kó dúró ire o.